Africa Content TV. Owo Babadami, the one and only live and direct. Live and direct. Ricky Mama wind down, go for my social video. Live and direct. Kábíyèsí, Aki Ọba wa Akiolu. Ilé Yorùbá máa wà òkè, stéètì wa máa dà. Ẹni pé gómìnà ìgbà tí ló bí, ó ń dá àwọn kan padà. Ẹni tí ò bá ti ní gbogbo ó padà sí stéètì ẹ̀. Kí stéètì lè mọ́, Ọlọ́run ní báyé gómìnà wa jẹ́. Gbogbo owó security vote tí gómìnà Èkó ń gbà, àdìbí tí náà tiẹ̀ sí. Gbogbo àwọn gómìnà yòókù tí wọ́n ń gba security vote tí àwọn gbogbo wọn, Ọlọ́run ó béèrè lọ́wọ́. Ẹlẹ́dàá bàbá ló bí wọn. Òun ní owó tiẹ̀ lórí àwọn security dáadáa. Tẹ́mi fúnra mi mọ̀ tí mo lè rí. Gbogbo àwọn ẹjẹ́ tiẹ̀, oníṣẹ́ tó ń ṣe. Àríṣẹ́ tó lọ́pàá ń ṣe lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ táwọn ọlọ́pàá máa ń bọ̀. Àwọn mẹ́ta tó wọ́n pàdé mi, wọ́n pàdé mi pẹ̀lú amọ̀n kan tí gómìnà gbé fún mi. Ṣé wọ́n ṣe dress? Àwọn gómìnà kan ń bẹ tí àròjù tu wọn. Ọlọ́run ní pàṣẹ owó rẹ̀. Ọlọ́run ní pàṣẹ owó rẹ̀. Ọlọ́run ní pàṣẹ owó rẹ̀. Ọlọ́run jẹ́ ìwọ̀n gbà. Nígbà tó bá sọ̀kalẹ̀ lé orí gómìnà ìpínlẹ̀ Èkó, wọ́n bẹ Ọlọ́run bá tó ní mí. Wọ́n ṣe fún bàbá Tinubu ní opportunity president Nàìjíríà. Tẹ́mi rí àánú gbà látọ̀dọ̀ wọn. Ọlọ́run ìdí Sanwó-Olú di president. Àṣẹ ẹ ṣàṣẹ. Àṣẹ Sanwó-Olú yẹn, ó yẹ kẹ́ mọ̀ bó ní ìdí kan. Àṣẹ bàbá. Ọlọ́run ní pa Sanwó-Olú rẹ̀. Àṣẹ. Mo fi Ọlọ́run tí ó ní mí, ọba tó ní mí, tó dá mi sí. Ọba tí mo tó ẹgbẹ́ àtiwáyé ni wàhálà mi. Gbogbo wàhálà rẹ̀ nínú ìyá mi, Ọlọ́run bá. Wọ́n ló mọ̀ mo sọ̀rọ̀ fún Ọlọ́run. Mo fẹ́ kí Sanwó-Olú di president Nàìjíríà. Àṣẹ ọmọ ẹjẹ́ nìyẹn. Ó ní bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá tó ní mí. Wọ́n lá pé wọ́n lọ mú orí tí Sanwó-Olú yẹn ṣe ní bọ̀rọ̀. Tí orí rẹ̀ bọ́ lójú ní bọ̀rọ̀ pé àṣẹ mo lè níyàn yàtọ̀ fún àwọn ọba tó tún wá fọwọ́ gbẹ́yà fún Ìgbòho lórí security. Ìwé tún náà wọ̀ yìí. Ọlọ́run náà Sanwó-Olú yó. Kí Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín tí bá parọ́ ọba tó ní mi ó pè mí àti ẹ̀. Ìwé ẹkùn tó dúró yìí Sanwó-Olú. Ẹ bá ti sọ Sanwó-Olú yẹn náà. Sanwó-Olú sọ pé àwọn ọmọ tí wọ́n ń ṣe kiri káàkiri gbogbo tí ìṣẹ̀lẹ̀ Yorùbá wọ́n ń ṣe dá wọ́n ń gba wọ́n gidi náà wọ́n lè ṣe ń dáná ẹjẹ́ àtìgbò náà lẹ́yìn ìbọn ọgbẹ́ síkọ́rì tó lòun níwà bàbá wa ní ẹni ọlọ́gbẹ́ síkọ́rì tẹ̀ wá wọ́n wá pè mí. Bàbá Sanwó-Olú pè mí fúnra ó wá ní Sunday Igboho mínísítà níta ló sọ̀rọ̀ ó ní gọ́ọ̀mù Èkó ló sọ̀rọ̀ Excellency sà nínú orúkọ security rẹ̀ yẹn mo ní ìwé ẹ̀kọ́ security network tí bàbá mi gbàgbọ́ bí divide ìwé ẹ̀kọ́ tí ó ṣe fi láyá lọ́wọ́ ó
ó ní bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí lórúkọ bàbá àti ti ọmọ gbogbo ibi tílẹ̀ Yorùbá wà gbogbo fọ́rẹ́sì wa pátápátá lọ àrẹ́jà àwọn síkírọ́tì ẹ̀kẹ́ bọ́ọ̀lù rẹ̀. Kò ṣe ní lágbá lọ́wọ́. Gbogbo ibi tí fọ́rẹ́sì wà lẹ̀ Yorùbá pátápátá ẹ mọ̀ fún àwọn báńkì wà ẹ bá láyà ẹ kojú ẹ wọnú bó ti wọ̀ gbogbo tó bá tẹ̀lé pèmí màá dá wa. Mo ń sọ fún ẹ lórúkọ pírẹsidẹ̀ntì ẹ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní pàṣẹ owó lọ́wọ́ láyà Ọlọ́run ti ká mi mú dùn ọdún bẹ́ẹ̀ gidigidi gan o ọdún bẹ́ẹ̀ o ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní bàjẹ́ àṣẹ ìjọ bàjẹ́ òní wá bẹ́ẹ̀ o àṣẹ ìbàjẹ́ tí. Ó bàjẹ́ tí lẹ́kọ̀ọ́. Èmi bàbá ti mú lọ́kùn dáadáa. Èmi bàbá ní kí ẹ̀mí ìtúrú mọ́mọ́ kan náà pa wọ́n. Ọlọ́run ọ̀nà bí mo ti máa ń sọ fún mi pé inú ayé tó o fún mi o ti fi Olúbàdàn ìjọba wọ Ọlọ́run. Olúbàdàn ti wò mí èmi mò ń lo Olúbàdàn lọ́wọ́ Olúbàdàn kan lọ́wọ́. Kọ́ ọyọ bí ọdún márùn-ún ọdún mi kò Olúbàdàn kiri ọdún dáadáa. Ọmọ sọ fún ọbẹ̀ nǹkan rẹ̀. Pẹ́pẹ́pẹ́ ló ń Ìyá arákùnrin ọkọ̀ lọ́wọ́ ọmọ sọ fún wa tó kọ́ wípé kó wá ṣe é ṣe kọ́ ọyọ bí ọdún nínú ètò fún orí mi sì yàn kíkún Olúbàdàn kéde èmi mò ń lo Olúbàdàn lọ́wọ́ tí mo fi ṣáájú Ọlọ́run ní pápá ọlọ́run àjọ mi wọ́n gùn kó tó fẹ́ gbé wa wá. Òwúrọ̀ nìyẹn ti ń gbọ́ láti àárọ̀ pẹ̀lú olóyè ní ibi tí a ti ń gbètò yẹn wá láti iléeṣẹ́ wa ìkànnì wa náà ni ẹ ti ń gbọ́ ohun tí olóyè ń sọ látẹ̀ǹkan a kí gbogbo èèyàn tí ẹ ń gbọ́ wa ní ilé àti gbogbo àwọn tí wọ́n ń bẹ ní gbogbo àgbáyé mo kí gbogbo alẹ́ nǹkan sí. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀ ẹja gbọ́n tí kábíyèsí fẹ́ bá wa sọ. Ọjọ́ kan pẹ̀lú. Kì í ṣe èèyàn Ọlọ́run ni ẹni tó bá gbà fún ẹni tó lọ gbà fún á rán lọ́wọ́ téèyàn bá gbà pé Ọlọ́run ló ṣe kí ní olú àdàmú lásán nígbà tó ń pè mí sí ọ́fíìsì DSS wọn ní grant dáhùn kan ló ń bí ìsìn òun bẹ́ẹ̀ kò ṣe é jì náà ó sọ báyìí ó sọ bẹ́ẹ̀ ló sún mi sọ ẹni tó sọ̀rọ̀ ní àbúrò wọn ní wípé sí ọmọ ìlú wa ní ẹ̀yàkọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí Yorùbá ó kọ̀wọ̀ sí ẹ̀ èmi náà kọ́ o tó ń ṣe yẹn gbogbo lẹ́yìn ìjọ́kíjọ́ nínú ibi tí mo wà ó ní ti rìn ìgbókò lọ́fíìsì mi ọ̀rọ̀ tí mo sọ tó ní kọ́ tí máa dìnnà yìí ní sọ ọ̀gá wọn ní kí ní ìlú mímọ́ ọ̀gbọ̀n tí wọ́n lọ lọ́sìn nígbà tí ìhàlẹ́ lọ́lọ́pọ̀ lọ́dọ̀ nígbà tí gbogbo ọ̀rọ̀ ìráyé ṣé kò ní báyìí náà lọ kò sí àdúró kò sí déyìí ẹ ṣe wọn àwọn tó wà ní káyà sókè ọjọ́ ìgbẹ́ parí ìgbò ohun tó kó dúró kọ́ńtẹ́ẹ̀lì wọn wà sí gbogbo léwu gbogbo ìléwu gbogbo fámìlì wọn tó kó dúró bá gbogbo ilé ẹ̀mí kan ló ní kò ní méjì àwọn táwọn sábà bẹ kú ìlú kankan lájọ ní gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ ẹ̀yìn káyé ìgbà tí ó ti dórúkọ ọlọ́run dání lẹ́yìn ìgbà tó ṣẹ̀ dáhùn nípadà lẹ́yìn ẹ̀ gbogbo tó ń sọ pé ọlọ́run ló mọ bí òun ṣe dé inú ìlú mọ bí òun ṣe dé inú ilé mọ bí òun ṣe dé inú ṣe ìfọ́bẹ́ tó lè ń tà tó lè jẹ́ owó ẹ̀jẹ̀ tó padà lẹ́yìn ọlọ́run náà òun ní lẹ́yìn pé ẹgbẹ́ lè tó jẹ́ ọlọ́run ètò ìgbìmọ̀ gbà ọlọ́run wà ń bẹ̀ gbogbo èrè ilẹ̀ gbogbo ọlọ́run ní
tí ò bá sílẹ̀ kò ní dáhùn fún mi ṣe. Yàtọ̀ èmi bí èèyàn gan ló tètè nínú ọlọ́run tẹ lọ́nà púpọ̀. Wọ́n tó ń ba ilé ẹ̀yẹ dé ìgbà pọ̀ bẹ̀. Àwọn òbí ọlọ́run já ní ọ̀rọ̀ ní mọ́tò gígùn ní ilé gbígbé ọlọ́run já ní ọ̀rọ̀ ẹ máa gba lẹ́bi kò sí lókàn ìlú ló fẹ́ nínú ìlú bá gbọdọ̀ di àdúgbò gbọdọ̀ ṣe nígbà tí òwúwo lọ́dọ̀ ní ló máa jẹ́ náà ṣe fún àwọn tó wà lábẹ́ ẹ̀ lọ́wọ́ ní kó máa mú kútó àwọn lókun ìlú ọ̀sùn ìlú náà fẹ́ wọn black black yìí. Therefore, ẹ máa wá tí ilé ti lọ kún fún un. Ọmọdé o, ajá, ọmọlá, gbọ́. Agbára náà gbogbo àwọn àtàlẹ́ àjọ ọmọ àjọ ń jáde yóò ní ṣe yí. Àṣẹ. Gbogbo ọ̀sẹ̀ nìkan tó bá jẹ́ lómi ní tí ò ní ìdáni níyọ̀ kò ní débẹ̀ mọ́. Ẹgbẹ́ bọ́lọ̀ wípé ẹni tó náà wà síwájú ó lè kí láyà gbogbo ọlọ́run pàpàpà kò dẹ́rù ẹ mọ́ bá ilé padà òfin lórí. Àwọn ọmọ mi kan wà nígbà tí wọ́n ti lọ wọ́ríọ̀ àwọn ọmọ mi kan bá wọ́n ti lọ wọn nígbà tí Mẹ́jà Sọlá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní wà lọ́kùnrin ó lọ́nà bẹ́ẹ̀ inú mi dùn ó fọwọ́ sí mo bá wọn sọ̀rọ̀ ó lè dẹ́kọ̀ mo lọ bá wọn ní wọn sọ̀rọ̀ pé àwọn ọmọ ilẹ̀ yìí kí lè fẹ́ kán ṣe. Ìfẹ́ nìyí o ẹni tó tẹ̀lé ohun kankan nínú àwọn alágbára ìkó ó dẹ̀ sọ fún mi bàbá olódà ọ̀sìn nígbà tó dé ọ̀pá fún mi lẹ́sìn ìfúkọ́ ohun tí wọ́n di lọ́sẹ̀ ètò bá wọ́n yọ̀ sọ̀rọ̀ tí wọ́n lágbájá sọ̀rọ̀ kò sí àwọn ọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ wọ́n ló ń dúró bí wọ́n sọ̀rọ̀ tó fi mí lọ́wọ́ láti lórí ọ̀rọ̀ mi ó ti parí. Bá ṣe lè yà àkókò sẹ́yìn. Tó bá ti ṣe méjì àṣọ sẹ́yìn. Gbogbo àwọn tó lò kò sí ìbínú àdúgbò fọlọ́mù ọlọ́mọ àwọn àgbà fún wa. Ìgbó ó jẹ́ ní tó lérò ẹ̀kọ́ púpọ̀. Ibi ọmọ tó ń bẹ̀rẹ̀ àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ àti sàdáwà àti bíbí. Nígbà tí wọ́n rí. Ẹwà kẹ́kùn bẹ̀rẹ̀ ẹ má dàrọ̀ fún ara wa. Kókó gbàwá fún mi, gbọ́dọ̀ gbàwá fún báyìí. Ìwà torí ẹ̀wà, àwa náà ti bá ń sìn. Ẹni tó bá ti ní ìlú wọn, òun máa fi kọ́ọ̀pù lé lọ́wọ́. Wọ́n ń túbọ̀ gbà fún wa. Ọkùnrin ló ní klọ́ọ̀bù obìnrin. Kóòsì kan ní àwọn ọmọ mi. Pléyà ní kó tó di kóòsì. Pléyà ní kí ọmọ ètò di kóòsì. Àwọn ẹgbẹ́ ìforí ni wọ́n dúró dáadáa nínú wọn ti wọ national team ó jẹ́ nǹkan àdúró lé lórí pé a lè náwó lórí àwọn ọmọ ọmọ ìgbòho rẹ̀ wọ́n lè má débi kankan wọ́n lè fọ́nà ọmọ rẹ̀. Ẹ̀sùn sẹ́yìn bẹ́ẹ̀ yẹn o ẹ̀sùn sẹ́yìn bẹ́ẹ̀ yẹn ẹ má jà rọ̀ fún wa. Ọlọ́run ṣe irú ẹkùn ọ̀gá yóò jábọ́ ẹ̀yìn jábọ́ gbogbo tó bá kojú wọ̀ ẹ̀ jáde àyínlọ àyínbọ̀ lọ́wọ́ nínú ikó kì í jagun ògbógbó má padà ọ̀lọ́ ẹ̀bọ̀
Wá.